tó Ọlọ́run Elédùmarè, ọba ògóògó, ọba àjíkí ọba afẹ́nifẹ́re, ọba àdùàpè, agbẹnimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbọ̀ àti gbàrà àdúgbò, àbọ̀ gbogbo tí fi yọmọ ẹ̀ náà fìn. Elédùmarè, àkẹ́sí ọlẹ̀ Yorùbá, wáyọ̀ wá náà fìn tá a wà. Tó ẹ̀yin arúgbó sọ́n balẹ̀ ó dọwọ́ yín o, ẹ̀yin ajẹrun òru àjẹdọ̀ yẹn mọ́bi, àtòróró jẹ́ fún ọ̀gàlàntà, ẹ̀yin akásọlérí mọ́rẹ̀rù, obìnrin bàmùbàmù tán yanyan, ìbá yín o, ìbá láàlú ògiri òkò, ọ̀bẹ̀lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ̀lẹ́kún, ọ̀bá dásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀, onímísùnmí láàárọ̀ yẹn sòfò ẹbọra jẹ́ látọ̀ pa, èṣù mọ́ ṣe mí ọmọ ẹlòmíì ní ó lọ sí èṣù mọ́ ṣẹlẹ̀ Yorùbá o, wọ́n dalẹ̀ Yorùbá rú mọ́ wa lọ́wọ́, gbogbo ìdírẹ́bẹ̀ wa dákun mọ́ṣáláì mú wọ ibi tí ìwúre wa ó ti ṣẹ. Ilẹ̀ ọ̀gẹ́ ló dọwọ́ rẹ o, wọ́n jà ṣe ọ̀tẹ̀, wọ́n jà tójú ilẹ̀ mọ́lẹ̀, wọ́n jẹ́ gun ayé, wọ́n jẹ́ ogun alẹ́sẹ̀, wọ́n jà jí sọ́fẹ́ àwọn àgbàlagbà, aṣọ ọ̀kà ènìyàn wọ́n jà bá wọn tẹ̀. Ilẹ̀ ọ̀dọ́ rẹ̀ gbogbo òbílẹ̀ jẹ́ nílẹ̀ Yorùbá, mọ́ṣáláì bá wa fojú wọn sí gbàgede láṣìírí wọn ó tú. Ìsọmọ bíbí ilẹ̀ Yorùbá ni, ìṣàjòjì gòdògbò nílẹ̀ Yorùbá ló fẹ́ tẹ̀yìn gbèrú ilẹ̀ Yorùbá látẹ̀yìn. Ilẹ̀ afẹ́ kó fojú wọn léde káṣìírí wọn ó tú sí gbangba ta. Bẹ́ẹ̀ ni ẹlẹ́rìí mi lówùúrọ̀ yìí, ìní ọjọ́ ajé, ajé ò fi lé gbogbo ayé fọ̀ dẹ́dẹ́ gbogbo wa ṣe gbogbo àárà ajé jẹun, àníwájé tì lágbára lọ́wọ́ Elédùmarè. Kí ló gbé mi wá? Kò ju gbọ́rọ̀ ìlú ṣe rí káàkiri lọ. Tẹ́ bá wò ó, ẹ rí i pé ó sójọ́ méjì mẹ́ta báyìí, wọ́n ní iṣu atẹnumọ́ràn, wọ́n ní ìjóná, ó tó jọ́ méjì mẹ́ta tá àti ń tẹnu mọ́ nǹkan kan lórí bẹ́tò bílù ti rí. Bílù ti rí ni o náà látún mú wá láàárọ̀ yìí. Kí ló sì mú wa wá ni pé a fẹ́ ká gbára wa níyànjú, ká sì pè ra wa ṣàkíyèsí. Ṣé rí bílù ṣe rí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, ìlú ò fararọ. Ìlú ò fararọ o. Eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, bẹ́ẹ̀ ni ọmọ èèyàn fọ̀n bí ọmọ èèyàn. Tẹ́ bá wo ìjọba tí bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu ń ràn, àwọn kùdìẹ̀kudiẹ kan ó ti wọlé kan àwọn gan lára. Ìjọba yẹn gan ò rí lè mọ bí àjò tán rìn bí ti ń lọ. Ẹ rí pé bíjọ́ mélòó kan CBN World Bank sọ̀rọ̀ kan pé about 139 million people ló wà ní abject poverty tí bàbá fi yarí pé kò rí bẹ́ẹ̀. Ó jọ gàtí kò jọ gàtí, ó fẹsẹ̀ méjèèjì tí ro gàtìgàtì. Bàbá kan ń fapá jánu ni, bàbá fúnra wọn mọ̀ pé nǹkan ò fararọ. Torí ẹ̀ ni mo ṣe fẹ́ pera wa ṣàkíyèsí kan. Àwa ò lẹ́nu lọ́rọ̀ níwájú bàbá, ṣùgbọ́n aláwọn èèyàn ńlẹ̀ Yorùbá tí wọ́n lẹ́nu lọ́rọ̀ níwájú wọn. A fẹ́ kí wọ́n máa pè wọ́n ṣàkíyèsí. Wọ́n ní tipátipá kọ́ lèèyàn máa fi ní okó tó bá ti kú. Ẹ má bínú pẹ̀lú bí mo ṣe pè é. Tí nǹkan ọmọkùnrin bá ti kú,
ẹ lè fi tipátipá ṣe kó fi dìde, ẹ kàn mọ́ nira yín lára ni. Yorùbá sì ní bọ́wọ́ ikú bá ti mọ ìní fi bọ́jú, wọ́n tó ní ìwọ̀n ikú òníwọ̀n tẹ́, bí ikú bá ṣe tó ní ìtẹ́ tí ó fi sùn ni ó ṣe rí. Àwọn bàbá wa tó wá sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọn ò gọ̀, ó ní ìrírí tó gbé wọn lórí ìrìn àjò yẹn tán fi sọ àwọn ọ̀rọ̀ yẹn jáde. Tẹ́ ẹ bá wo ìtàn orílẹ̀-èdè láti ilẹ̀, mo tẹnu mọ́ àwọn kankan fún bàbá Bọ́lá Ahmed Tinubu pé ìlú yìí kì í ṣe pò fararọ, pé láti 1960 kò sí fararọ kankan, kò sí dùnnú, kò tí ì sọ ọmọ orílẹ̀-èdè tó lè bọ́ta tí ó fọwọ́ sọ̀yà pé àti gbádùn sẹ́yìn lórílẹ̀-èdè kò dáa la bá débi tá a délé ni. Kò dáa kí sì ló fa ẹ̀dá abẹ? Àwọn olórí kan, àwọn aṣáájú kan wọ̀ bí àwọn bílíkì ni wọ́n ti jẹ orílẹ̀-èdè irun kó tó débi tó dé yìí. Púpọ̀ àwọn tí wọ́n máa ń tukọ̀ orílẹ̀-èdè yìí wọ́n rí, wọ́n sì rojú ọwọ́ ẹni tó jẹ́ ìjẹkújẹ, ṣùgbọ́n àwọn náà lóòótọ́ wọn ò fẹ́ dárúkọ ẹni náà pé lágbájá ìwọ lọ bàjẹ́ débi tó dé yìí, kò ṣeé wí. Nítorí pé tí wọ́n náà bá ti gba agbára ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wọ́n tọwọ́ tẹ̀ náà bọ́ sọ̀lọ̀ tó òfin ní lè sọ. Mìíràn yẹn ti rí nu. Mo wá fẹ́ fa kinní kan yọ lénìí. Ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Very Dark Man, ó sọ̀rọ̀, ó fa kò mọ́ òkun inú ọ̀rọ̀ yẹn yọ. Nínú fídíò tá a mú wálé ní kókó méjì ló wà nínú ẹ̀. Kókó àkọ́kọ́ òní tí mo fẹ́ kẹ́ wò yìí, níbi tí Very Dark Man ti sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ lórí ìvẹ́ǹtì 139 million tí World Bank sọ̀rọ̀ lé lórí. Ẹgbọ́ bọ́rọ̀ náà ti lọ. You see, this President Bola Ahmed Tinubu, you will not cease to amaze me. This your government, it don't cease to amaze. Una too the cruise. And on ourselves, they used to do this cruise. Every time, damage control. So what Bank says, 139 million Nigerians living in poverty despite reform gains. What Bank says, you know the way AP says, reform, we have reform. The economy is working. What Bank say 139 million Nigerians are living in poverty despite the reform gains. President Bola Ahmed Tinubu can reply. Presidency rejects World Bank's poverty report, which estimated that 139 million citizens were living in poverty, describing the figure as unrealistic and detached from country's economic reality. President Bola Ahmed Tinubu, I don't know advise you to reply World Bank, but this is wrong. You dey go tell people where you dey borrow money from. Tell them say you won't use the money better your country. Where they no see what you use the money do. Talk say country poor. You say they no poor. Now let me take you back to 2024 and the money the last time when you collect money. Tinubu government borrowed $6.45 billion from World Bank. $6.45 billion. Now, what did you people say you're going to use the money for? Some of the projects under Tinubu include loan for power, $750 million for power. We still not get lights. We not get lights. Women empowerment, $500 million. Which women who not empower with that money? I've not seen them because last time I checked, our mothers are still crying. They are still crying that they know they see food chop. People where they farm, they cry. Do you understand? The economy is not favoring anybody. And you people collected $500 million for women empowerment. Now, let's move on. Girls' education, $700 million. Ta! Kaba, ta, la, la, la. Which girls? Which girl will I educate? Where are they? Where are they? Girl child? For Nigeria, $750 million. Now I collect. Anyways, renewable energy. When I collect $750 million, renewable... Economic stabilization reform, $1.5 billion.
That's all you collected. And resource mobilization reform, $750 million. What bank where you collect from? They no see what you use the money do. They come talk say Nigeria poor. Do you know what it means that they say 139 million Nigerians are living in abject poverty? Inside 300 and something million Nigerians where we get. They say 139 million. That means we poor die. That being said, there's another report. Nigeria has ranked as the country with the lowest life expectancy in the world. Say with the bye. Why Nigeria has low life expectancy? High disease burden. Diseases like malaria, HIV, tuberculosis. Ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu very dark man yẹn. Mi ìfẹ́ kó sọ̀rọ̀ jù ló jẹ́ kí n ra mú dé ibi tó dé yẹn. Ẹ rí i pé ó ti gbẹ́nu lọ́rọ̀ àìsàn kankan oríṣiríṣi. Life expectancy lórílẹ̀-èdè yìí 54 to 60. Kí ló fà á? Ìdààmú àti ìpọ́njú. Ẹ kàn bú World Bank ni. Ṣé World Bank kò wá correct lórí gbogbo nǹkan tó sọ? World Bank correct. Àwa tá a wà ń lé mọ̀. Nígbà tí bàbá Buhari dé ìjọba, ọdún tó wọ ìjọba, òun fúnra lára bàbá Buhari pariwo síta pé nǹkan ti bàjẹ́ o, wọ́n ti dry treasury. Gbogbo ilẹ̀ rántí ọdún náà lọ́nà tí bàbá Gida sọ̀rọ̀, tí bàbá Buhari sọ̀rọ̀ ní 2015 tó gbàjọba lọ́wọ́ Jonathan. Kí ni minimum wage tí Jonathan fi rule tó fi control? Minimum wage tí Jonathan nígbà yẹn 30,000 àbí nǹkan àbí 25,000 kọ́ ni minimum wage yẹ. Mi ìrántí mọ́. Ìgbà tí bàbá Buhari máa ṣe minimum wage 35,000 ló ṣe. Owó ráìsì bàbá Jonathan nígbà yẹn ò ju 7,000 8,000 naira lọ fún local rice àti foreign rice ò ju bí 10,000 lọ. Àti bàbá Buhari débẹ̀ foreign rice local rice fò fẹ̀rẹ̀ ó bọ́ sórí 15-20 tó fi máa kó ìjọba wọ́n ta 22. Ìgbà tí wọ́n ta foreign 30 28-30. Margin yẹn ò pọ̀ ṣùgbọ́n minimum wage wà 35. Ẹ̀yin débẹ̀ ẹ times 2 minimum wage. Ẹ yọ subsidy. Rice kan fò fẹ̀rẹ̀ ní ó bọ́ sí 80,000 local rice. Times 4. Níbo nìyẹn ti fẹ́ rówó rà? Kò nídìí kí World Bank ó ṣe analysis fún yín pé 139 million. Ó yẹ kẹ́yìn mọ̀ fún ara yín lọ́kàn ara yín pé ó ju 139 lọ, pé yóò tó 160 to 170 million tí ó wà nù abject poverty ní Nàìjíríà. Kò nídìí kẹ́ argue ẹ̀. Ṣé ẹ̀rọ parí ara de àwọn èèyàn ni? Ìbẹ̀lẹ̀ tó ti gbá àwọn policy oríṣiríṣi wá. Ẹ wá rúrú nǹkan tẹ́ la kalẹ̀ tí ó ṣẹlẹ̀ ní 2026. Ẹ tún máa fẹ́ tẹ́ wá bá dé. Ẹ wá fẹ́ máa fi àgọ́ ọlọ́pàá pawó. Ẹ fẹ́ sọ police station di revenue center. Ibi tíjọba yẹn ti ní ìṣòro láyé àtọ̀run nìyẹn. Police station as revenue center. Ẹni kó máa gba working tinted permit. Tinted permit wọ́n àtún máa sanwó rẹ̀ níwà every year. Tó wá dá mọ́ wọn bá tẹ́ fẹ́ dọ́gbọ́n generate owó pé kára lè dẹ̀lú. A mọ̀ pé torí kí ara lè dẹ̀lú ní gbogbo eré tẹ̀sà. Ẹ wá gbé ní 35,000. Níbo ni káwọn èèyàn ti rí? Gbogbo dánfọ́ ẹ lọ wo àwọn mọ́tò tó wà ń gbòòrò Nàìjíríà lénìí tó fi mọ́ kórópè like 90% kórópè tí rìn lójú títì ní Nàìjíríà yìí ní tinted glass. Tọ́pọ̀lọpọ̀ sì gba àwọn rẹ̀ ní bóyá 6 million 7 million náà fi gbé fẹ́ lómi láwìn tí ń san. Ìbẹ̀rẹ̀ tó ti wá expect kó wá san 35,000 naira tí ó fi sanwó tinted permit. Ọlọ́pàá ó gba mọ́tò tí ó sún wọn. Ẹ kàn fẹ́ káwọn ọlọ́pàá olówó òjijì ní tẹ́ fẹ́ dánwò yẹn. Àwọn tí mú advice wọn yẹn wà àwọn ọmọràn yẹn wọ́n ní láti padà sí school. Wọ́n ò tí study Nigerian system. Àwọn foreign system náà ṣì gbogbo bí láti ní problem yẹn. Ẹ máa fi foreign akíní way ẹ máa fi judge case tó wà Nàìjíríà. Àwọn accountant tó ń fún yín advice yìí wọ́n need láti lọ study kí ni problem one country yìí ọ̀nà wo la lè gbà solve ẹ̀. Because ẹni tí ò ní ìrètí ló pọ̀ jù like bí 100 million ní onírètí Nàìjíríà tí ò ní hope rárá.
tó jẹ́ pé wọ́n kàn máa rìn lọ kò sí ní tán fẹ́ jẹ, wọn ò mọ tí wọ́n jẹ, wọn ò mọ tí wọ́n mu. Mo dẹ̀ sọ fún yín, sẹ́ni tí ò rí tí ó jẹ tí ò ní hope, tẹ́ ẹ bá fún un ní dágà tuntun, tẹ́ fi 5,000 naira lé lórí pé lọ́ba ń pa ẹni tó dó lọ́ọ̀kan kó gba 5,000 sí kó pé 10, ṣé kò ní dánwò? Tó jẹ́ pé tó bá ti pààyàn yẹn tán yóò sáré bọ́ọ̀lì ẹlẹ́bà yóò jẹun, yóò tún mẹ́bà lọlé fáwọn ọmọ àtìyàwó. Ìtí jẹ́ kí crime rate Nàìjíríà high lójoojúmọ́ tẹ̀ ń wò nìyẹn. Òun náà fi ń rà àwọn ọmọ kó sí Boko Haram ní ilẹ̀ Haúsá. Mọ iye àwọn èèyàn tí wọ́n mú lójoojúmọ́ ni. Ṣé wọ́n wá dẹ́kun àti mọ́pọ̀ sí ni? Poverty level. Ṣé ẹ mọ̀ pé nǹkan tí ń kọ́ ọ̀sẹ̀ ẹni ẹni? Adé ń pariwo kíní yìí fún yín. Ẹ̀dẹ̀ tó ń tẹra mọ́ ní next year. Àwọn ilé ìwòsàn mọ́ a gbọ́dọ̀ ṣe insurance fún kíní. Insurance nítorí kíní. Àwọn tí wọ́n ìlú ìkọ́ kì í ṣe bí tí Nàìjíríà level tí Nàìjíríà wà yìí. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí irú ẹ̀ ó ṣẹlẹ̀, èyí lè kọ́kọ́ give. Ìjọba kọ́kọ́ give faraàlú náà. Tá a bá mọ̀ pé gbogbo gbèsè tí Nàìjíríà jẹ, gbogbo owó tẹ́ ẹ yá káàkiri, ilé ìsìdá Vedak máa ń sọ̀rọ̀ nípa ètò analysis nípa yìí. Àwọn èèyàn fi gbádùn lórílẹ̀‐èdè ni wọ́n fi jẹun, bó yẹ subsidize oúnjẹ fún wọn. Lẹ wá béèrè tax lọ́wọ́ wọn, wàlẹ́ àwọn máa san. Mo sọ láìmọye ìgbà, kò sẹ́ni tí ò ní san. Ṣùgbọ́n opportunity tẹ́yìn nílẹ̀ rẹ̀ pé gbogbo èèyàn ní. Èyí tó yẹ pé oúnjẹ ọ̀fẹ́, bàtà ọ̀fẹ́, iná ọ̀fẹ́, ilé ọ̀fẹ́ lẹ́sùn fọdún 7 àbọ̀dún 4. So ẹ wá fi compare àwọn tó yẹ pé kò nírètí, bàbá rẹ̀ ò kọ́lé rí. Òun náà gbẹ́jọ́ àbẹ́ ilé mi rẹ́ǹtì ni, ibẹ̀ ló dàgbà sí. Ẹ wá fi ara yín compare àrú àwọn èèyàn yẹn. Expect good result látọ̀dọ̀ ọrú wọn. Tí wọ́n rá àwọn ọmọ yín bó ti ń sọ lákiri. Kò rọrùn. Bàbá kò rọrùn. Òdodo ọ̀rọ̀ burú gan láti sọ. Kò rọrùn láti sọ, bọ̀ mo máa tiraka àti sọ. Bóyá tọ́lọ́run bá jẹ́ kẹ́ máa rí fídíò mi, bóyá Ọlọ́run lè yí ọkàn yín padà kó níbi àwọn èrò tẹ́ ń rò. You need somebody to talk to you. Nípa current situation Nàìjíríà, àwọn tí ń dúró tì yín yẹn, irọ́ ni wọ́n ń pa, wọn ò sọ òdodo ọ̀rọ̀ fún yín. Bàbá, wọn ò bá yín sọ òdodo ọ̀rọ̀, nǹkan ti bàjẹ́ kọjá tẹ́ ń rò. Nǹkan ti bàjẹ́ gidi gan. Ìbò 2027 èmi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Tọ́lọ́run bá fi lé ní kó wáyé, mi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Torí mo sọ pé mi ì mọ̀. Ẹ mọ̀ jẹ́ parọ́ tẹ̀yìn jẹ, mi ì mọ̀. Because kò sẹ́nibọ̀dì tó fẹ́ gbórúkọ yín, kò sẹ́nibọ̀dì tó fẹ́ fi ti gbọ́. Gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n cross over tó ṣe kí ni wọ́n kàn ṣojú ayé fún yín ni. Wàláhì tàálà wọ́n ṣojú ayé fún yín ni o. Àwọn èèyàn di ẹ̀mí wọn pé àwọn ṣetán àti kú. Tí wọ́n táwọn èèyàn bá dé yẹn, wọ́n dẹ̀ bìlí pé táwọn ò bá fẹ̀mí àwọn lélẹ̀, Nàìjíríà ò ní dáa. Ẹ ti rí ibi tí kéèsì yẹn lọ. Kò dàbí àwọn president tó lọ. Wọn Yorùbá lẹ́yìn ẹ̀yìn yàtọ̀. Ẹ má ṣe bí Buhari ṣe ṣe. Ẹ má ṣe bí Jonathan ṣe rúùlù. Ẹ mú àbá tuntun wá, ẹ jẹ́ kí àánú àwọn èèyàn ó ṣe yín. Ẹ ṣàánú àwọn èèyàn, ẹ jẹ́ káwọn èèyàn ó jẹun. Ẹ jẹ́ wọn jẹun kára ó tù wọ́n. Kẹ́ wá wò bóyá ló ń rẹ́rìn àbí wọn ò ní rẹ́rìn. Bọ́ ẹ mọ̀ jẹ́ parọ́ sẹ́yìn jẹ́ ó ti bọ́ o. Ó ti bọ́, tẹ bá fáwọn èèyàn ló jẹ́ ń sin ẹ waste owó ni. Believe wọn ni pé torí ìbò lẹ fi fáwọn. Torí wọ́n sọ káàkiri every corner pé ẹ náwó pé káwọn èèyàn gbowó yín kí wọ́n fi jẹun. Sótán. Torí ẹ̀ ló jẹ́ kí wọ́n bá yín sọ̀rọ̀. Ọ̀rọ̀ insecurity. Gbogbo táwọn àmì ń dánwò nínú igbó pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ní kí àmì lọ́mọ guide. Gbogbo ẹ̀ ní lórí tébù tiwa náà ń bí. Security report wà lórí tébù wa tá à ń gbà lójoojúmọ́. Ẹ̀rín tí ó ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Fọ́nrán kan wọlé wá tẹ́ẹ̀rì. Kẹ́gbọ́n tó ṣẹlẹ̀ ní Taraba State. Ilẹ̀ ẹ̀ fi mọ̀ pé wọ́n ti bàjọba yìí, wọ́n ti fọ́jọba mọ́ yín lọ́wọ́. Bàbá wọ́n fọ́ ní plan work ní gbogbo tẹ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé yẹn, plan work ní lórí yín. Ẹ̀yin sì lẹ́kọ̀ọ́sẹ̀. Yóò tẹ́ yọ subsidy ìmídílé mo sáré jáde bọ̀ torí pé àwọn olórí burúkú tó yí yín ká ò ní jí kẹ́rì. Àwọn ní ń dùn mí, ìkà ni wọ́n mọ̀ ba ìjọba yín jẹ́ ni. Wọ́n máa rí òun jẹ́ rí. Nítorí pé wọ́n gbé wọn sínú gọ́ọ̀mẹ̀ntì kan lè bá da ìjọba yẹn rú mọ́ yín lọ́wọ́. Wọ́n mọ̀ pé èèyàn ò lè gbọ́n jù lẹ́lẹ̀ lọ. Kò possible. Èèyàn ló burú jù. Ẹ má trust àwọn èèyàn dé gbogbo bí tẹ́ trust wọn dé yẹn. Ẹ wo tó wá fojú ìjọba yẹn rí. Gbogbo wàhálà táwọn èèyàn ṣe. Tá a fẹ́ kú tẹ́mi wá fẹ́ bọ́
tí wọ́n ní aráàlú lára nítorí títí yín at the end of the day ẹ̀yin náà wọ́n padà ní aráàlú lára ìtẹ́fìmọ̀ kan bàjọba yẹn jẹ́ mọ́ yín lọ́wọ́ nìyẹn. ok oúnjẹ ọ̀hún lónìí sólọlẹ̀ kò lọ́lẹ̀ ọlọ́wọ́ bá yín ṣe. ẹ wo fọ́nrán tí ń bọ̀ yìí nípa ọ̀rọ̀ Taraba kẹ́ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Taraba state nípa ọ̀rọ̀ insecurity táwọn àmì ń dánwò níbẹ̀. To emphasize on that, people saw it after the killings. The soldiers brought 3 hillocks and they convey all the Fulani man back. So you all should watch the video yourself so that you can understand what is happening in some parts of this country. And from what I heard the man say, if I'm not mistaken, Mwafo is in Taraba State, Nigeria. So watch the video yourself so that you can see for yourself. Sir, yesterday I spoke bitterly at Kubon, a village in Boy district, because of the killings. These people came and they killed 7 people. What actually pains us most is it has already been in record that the Moravul man has never attempted attacking a person. We have never done that. We've been piping our youths. And indeed, the Moravul man is a law-abiding person. Yet, these people, they are persisting. What actually is paining us most is when our youth, stand to defend, to react, the security personnel are fighting us. They are fighting us. Most of the casualties in the hospitals, they were injured by these soldiers. I don't actually know. Have they come to secure the life of people or to fight the people? Knowingly that the Fulani man is the man that is always attacking us. They knew, and they have done nothing about it. Besides that also, I want to say this to your hearing, Commissioner of Police. Hear this very, very well. The people used to come with sophisticated weapons. Sophisticated weapons. I have an exhibit of what happened. What is this? What color? Which color is this? Is this not army green? This is what they use. But when our boys will stand with their local, I say local, just local made gun to protect their land, your people will fight them and will also collect it. We are bitter about that one. We are bitter about that one. And so we want to say this categorically, that if these people will not, if they will not support us, if they will not support us, please clear them away. What happened at Yambas? What happened at Yambas? The soldiers were sending our youth away, and the Fulani people were burning our houses, and they didn't stop them. And they just stood, and they allowed them to burn our houses. Nothing was done about that. Sir, enough is enough. What this woman has just said, I want to emphasize on that. People saw it. After the killings, the soldiers brought 3 hillocks and they convey all the Fulani man back. How do we interpret that? That is our grievances. Thank you for coming. So you all have watched and you have seen what is happening in some part of this country. It's not happening outside. It's happening in this country. And yet, we don't know what's in there happen. But that is just it. Ṣé ti gbọ́ nǹkan tí bàbá yẹn sọ? Ṣé rí tí bàbá yẹn sọ abẹ́rí? Pé tí Nàìjíríà mi kì í sọ̀rọ̀ àìsọ, kì í sọ̀rọ̀ àwẹ́wà o. A kàn fẹ́ kí ìjọba káwọn náà ó máa fi ti ara wọn gbọ́. Torí lè tí bàbá Bọ́lá Ahmed Tinubu ń dákẹ́ tí torí 2027
tẹ̀ ń wòran yóò yíwọ́ mẹ́yìn náà lọ́wọ́ ni o yóò yíwọ́ because àwọn kinní ni wọ́n lò against yín ìjọba tí ìrètà aráàlú rò ibẹ̀ lọ́rọ̀ ń lọ o ìdí ni ẹ̀dọ́ yẹn máa pè yín gbọmọgbọmọ ẹ wá bẹ́sẹ̀ padà wálé káwọn èèyàn ó ráyè bá yín sọ̀rọ̀ ṣe ara àwọn tó close mọ́ yín báyìí ọ̀tá yín ni gbogbo wọn tí wọ́n jẹ ni wọ́n lé lára yín báyìí wìtìwìtìwìtì kò sẹ́ni tí ó lè bá yín sọ gbogbo tá à ń bá yín sọ yìí kò sínú wọn tó lè bá yín sọ láíláí wọ́n kàn máa ṣe yẹsà ní tí nǹkan ó fi bàjẹ́ báyẹ̀ Ṣàgàrí ṣe bàjẹ́ ní 1983 rèé o Ṣàgàrí 79 to 83 Ṣàgàrí báyẹ̀ rẹ̀ ṣe bàjẹ́ rèé tí wọ́n kàn ká gbádá sí lọ́rùn tínú rẹ̀ ń dùn lójoojúmọ́ tí ordinary messenger ti ń pín tí káàkiri ọ́fíìsì tán bá 2 million naira lákàntì ẹ̀ as at that time níbi tó ti bẹ̀rẹ̀ rèé o wọn ò jẹ́ kó wọn ceremonial president náà ń pè wọn ò jẹ́ ó fojú rí ètò ìlú mọ́ tí ìlú fi bàjẹ́ máa lọ́wọ́ tá fi gbàjọba lọ́wọ́ ẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí n máa pè yín o bàbá ẹ rí ètò ìlú mọ́ ẹ rí mọ́ ìyẹn tẹ́ ń rí ọ̀tọ̀ ni tá ń gbé hàn yín o the best thing ni kẹ́ ẹ lọ sẹ́sẹ́ kùkú fúnra ara yín kẹ́ wá di bí kí ni ṣẹlẹ̀ bóyá dẹ́rì sọ́fù kábínẹ̀tì yín ni I don't know àbẹ́ padà wálé káwa ta ni yóò bá yín sọ̀rọ̀ ká bá yín sòdodo ọ̀rọ̀ torí ọgbọ́n tá a lè dá tó ju gbogbo tá à ń dá yìí lọ kò sí ìró èmi ní ìsìn nǹkan kan information kan péré ni mò ń retí láti ná yín báàgì mi ò ti dìílẹ̀ báàgì bàbá Bánjí Akíntóyè dídìílẹ̀ ló wà báàgì olóyè Sunday Igboho dídìílẹ̀ ló wà àwa ṣetán àti fi Nàìjíríà lẹ̀ tẹ́ ẹ bá lè fi opportunity tẹ́ nílé ní kẹ́ ẹ lò láti announce kọ́níkàkó máa ṣe lé bàbá rẹ̀ ìsáàlì wọn lè bàbá mi kẹ́nìkan wọn gbé súnmọ́ mi kí n má lè fà láyé ọlọ́pàá lọ́wọ́ kò possible mo tá ti mú okun ara wa tá ti mọ ẹyẹ tó so oníkálukú ìjókòó oníkálukú wọn máa lọ ẹ kàn ń wá kíní ìmọ̀ wa lọ́rùn ẹ̀ ń jẹ́ kí ìyàwó máa jà àwọn èèyàn ìjókòó oníkálukú máa bá tiẹ̀ lọ bó bá ṣe yín náà lẹ́ẹ̀bà kọ́kọ́ ṣe náà wà lórílẹ̀‐èdè náà gbogbo sábúrú ń bẹ̀ kẹ́ wá lo ọpọlọ yín ẹ wá lò fáwọn àwa mọ̀ pé ẹ gbọ́n àwa mọ̀ pé ẹ lè ṣe ṣùgbọ́n àwọn tí ò recognize gbogbo effort yìí tí wọ́n fẹ́ rí ẹ fi wọ́n lẹ̀ àìfi tipátipá ní kíní tí ò bá lé ẹ fi wọ́n lẹ̀ ẹ máa bọ̀ ń lé tèmi ò jù báyìí lọ o èmi ní ti yín tó tọ́ bàbá àṣà.